mo tún kí ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi gbogbo ojúlówó ọmọ Yorùbá most especially àwa ọ̀dọ́ ìwòyí k'Olúwa jẹ́ ká dàgbà ká tàgbà dà. Àwa ọ̀dọ́ ìwòyí àwọn àgbà ìgbà ni wọ́n ní tìdí bá bàjẹ́ tán. Àwọn bàbá wa ayé àtijọ́ náà sọ fún wa pé tí ìdí bá bàjẹ́ tán tó nídìí ló máa ń dà. And this is time for the Yoruba of nowadays to stand up and fight for our freedom. Mo kí yín lórúkọ bàbá Akíntóyè, Professor Stephen Adébánjí Akíntóyè, àrólé Awólọ́wọ̀, bàbá tó ṣe fi yangàn láwùjọ àwọn bàbá tó ń làkàkà lójoojúmọ́ pé kí ìran Yorùbá má parun, bàbá tó fẹ́ kí ìgbẹ̀yìn wọn ó dára nígbà táwọn bá tún lọ tán, kí àrọ́mọdọ́mọ wọn lè máa fún lórílẹ̀-èdè alààyè. Mo kí yín lórúkọ olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá, kàkà kí Olódùmarè, ọmọ kan bí 1 million, ọmọ kan bí 1 trillion, ọmọ tó dúró tó sọ wípé ìran Yorùbá ò gbọdọ̀ tòṣì, tó sọ pé ìran Yorùbá ò gbọdọ̀ jìyà, tó sọ wípé eré kí lajá ń bẹ́kùn ṣe. Ẹnikẹ́ni tó dúró ní ìdúró pé kí Sunday ọmọ Adéyẹmọ kó má ṣàṣeyọrí, irú wọn ni ò ní ṣàṣeyọrí, torí ọmọ Adéyẹmọ sọ wípé ẹnikẹ́ni tó bá dúró tó dúró ní dúró ọ̀tá fún ìran Yorùbá, ọ̀tá òun náà ni. Ó ní ọ̀tá Yorùbá, ọ̀tá òun náà ni. Mo forúkọ Sunday ọmọ Adéyẹmọ kí yín l'Amẹ́ríkà, ní London, ní Canada, káàkiri gbogbo ibi tẹ́ wà. Bọ́dà mi Adéwálé Yusuf Adéníjì, ẹ̀yin náà ò tí ì sùn. Orun wẹ̀ nírú àkókò yìí kọ́, kí ṣèkèṣèkà kó rántí ọjọ́ àti sùn. Bẹ́ẹ̀ ni ẹ̀san máa ké. Kí gbogbo ọmọ ènìyàn, most especially we the Yorubas, most especially the leaders, àtàwọn ọmọ kéékèèké tán gbé sípò àgbààgbà, kan máa rántí pé ìgbẹ̀yìn lójú. Olórin kan sọ kọrin kan nígbà kan, ó ní kálẹ̀ ó san wájú òwúrọ̀ lọ, ìgbẹ̀yìn lójú. Bàbá má jẹ́ àṣìṣe, alẹ́ ẹni ló ṣe pàtàkì jù. Àwa ti sọ lórí ọ̀rọ̀ rí pé nǹkan tán pè ní ipò nǹkan tó lágbára ni, àti dórí ipò ọjà àti mẹ̀ǹtẹ́ orí ipò yẹn ló ṣe kókó. Mo ní mo fi ń sọ fún Ọ̀jájá Ògúnwùsì Ọọ̀ni of Ifẹ̀ pé ìgbẹ̀yìn lójú. Tẹ́ ń torí owó, tẹ́ ń torí ipò, tẹ́ ń tẹ ojú Yorùbá mọ́lẹ̀. Ìgbẹ̀yìn lójú ẹ̀yin aṣebi ilẹ̀ Yorùbá. Ìgbẹ̀yìn lójú gbogbo tafàtafà tí gbénú òkùnkùn tí ń tafà sínú ìmọ́lẹ̀ Yorùbá. Ìgbẹ̀yìn lójú gbogbo ẹ̀yin tó jẹ́ pé èrò ọkàn yín ní pé kẹ́ máa fi Yorùbá ní owó, kí ìran Yorùbá dẹ̀ máa joro lójú ọkàn yín. Ìgbẹ̀yìn lójú gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní alágbára, tẹ́ ń ta Yorùbá sóko ẹrú torí pé ẹ fẹ́ jẹ́ èèyàn, ẹ fẹ́ ní owó, tí ìran Yorùbá ò jèrè kankan lára yín. Ìgbẹ̀yìn lójú. You are not ready to fight for the Yorubas, but you want to make Yoruba popular. O fẹ́ lo Yorùbá láti make name. Ìgbẹ̀yìn lójú. Ọ̀jájá Ògúnwùsì, ní àwa ọba yín sọ, kì í ṣe pé arọ́ba fín. Lóòótọ́ ní Yorùbá ní pé arọ́ba fín lọ bá ń pa ìyá ọba tó bá fi ra ẹ̀ sípò ọ̀wọ̀. Ìyá ọba tó bá jẹ́ kí kankan àfi òun ó tà ń nídìí. A sì ń sọ ohun tó Yorùbá pé nínú ọ̀rọ̀ wọn. That is why lèmi náà ni mo fi ń fọwọ́ sọ̀yà pé I'm not in Nigeria, I'm a Yorùbá man. Gẹ́gẹ́ bí ìyá mi Adégòkè Badnor. Lèmi náà fi lè fọwọ́ sọ̀yà torí àwọn bàbá wa jó di mímọ̀ fún wa wípé nǹkan kan wà tó tíyàn lójú tó jolè lọ. Bẹ́ẹ̀ ni àwọn bàbá wa ló jẹ́ kó di mímọ̀ fún wa pé nǹkan kan wà tó tíyàn lójú tó jolè lọ.
ìwà tí Ọ̀jájá wù ìwà tó burú jáì ni ó tẹ́jú ilẹ̀ Yorùbá mọ́lẹ̀ ó yí ìlú Yorùbá ní ẹrọ̀fọ̀. If Ọọ̀ni of Ifẹ̀ lè lọ sọ́dọ̀ Buhari kó tún sunu ọjọ́ méjì bó tẹ̀ jẹ́ best hotel nágbà fún ní Daura ń tí ọ̀dà kò ló kọ méjì ni. Mo ní bó ṣe ń béèrè mo jókòó lọ́sẹ̀ yìí mo ń béèrè lọ́wọ́ ara mi pé eré kí lajá ń bẹ̀kùn ṣe oore wo ní Buhari ṣe ìran Yorùbá that make Ọọ̀ni of Ifẹ̀ tó wábi tó máa lọ tí ò rí mọ́ tó jọ̀dọ̀ Buhari tó tún sọ pé náà o Buhari wà gẹ́gẹ́ bí ọmọ 30 ọdún pé ó ń yọ̀ǹgì sí nígbà tó fi ẹ̀jẹ̀ ọmọ Yorùbá tó fi ṣara ní di tán. Ìkà ni Ọ̀jájá ẹ̀yin tẹ́ ẹ̀ bá ń bá sòdodo ọ̀rọ̀ ìkà nìyín bí ẹ̀yin náà lẹ́ ń ṣì lọ́nà. Ìkà nìyín ìgbẹ̀yìn ló dẹ̀ jù gbogbo ṣèkàṣèkà gbogbo amòòkùṣèkà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ rere tẹ́ ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ìran Yorùbá ò ní dúró ìgbẹ̀yìn lójú ìgbẹ̀yìn yẹn dẹ̀ máa bí gbogbo yín ó máa bí gbogbo yín. Kí ló dé níbi tí mo jókòó sí lọ́sàn-án lábẹ́ igi tí mo ti ń gbatẹ́gùn lábẹ́ igi àánú mi mo wá rántí ọ̀wọ̀ masaka mo wá rántí àwọn oríṣiríṣi nǹkan tí mo ti rí mo wá mú ìkayẹ òjò báyìí lọ kékeré ká ọmọ kékeré ọmọ tó ń ìṣẹ̀dá ọmọ yẹ gan lásán á bínú sí Ọ̀jájá mo wá mú ìkayẹ dání pé mo wá mú ìka mi mo wá ń wò pé God Buhari ò mà gbégbèsè Buhari ò gbégbèsè lórí ẹ̀ Buhari ò gbégbèsè o àgbọ́ pé wọ́n ṣe investigation lórí àwọn tó wá másákà àwọn ènìyàn ní Catholic ní Ọ̀wọ̀. Irú Buhari bẹ́ẹ̀ ni Ọ̀jájá gbéra tó lọ sọ́dọ̀ ẹ̀ tó ló dàbí ọmọ tuntun ó dàbí ọmọ 30 years ó try gan ó ṣe bẹ̀bẹ̀ ó ṣe gudugudu méje àrùn yàjà mẹ́fà ní ilẹ̀ Yorùbá ẹgbẹ́ á béèrè lọ́wọ́ Ọ̀jájá bí ó dẹ̀ ti gbé sólà sí Ilé Ifẹ̀ tí iná yìí lọ nílé Ifẹ̀ mọ́ bí ó dẹ̀ ó ti sọ Ilé Ifẹ̀ di góòlù. Ohun tí ò dá ní àti ọwọ́ ajérò ẹ̀kàn bọ́mọ Èkìtì lójú jẹ́ òré tọ̀tún. Ohun tí ò dá ní ẹlẹ́pẹ̀ẹ́tẹ̀pẹ̀ níjẹ̀rò local government ẹ̀kàn bá àwọn ọmọ Èkìtì lójú jẹ́. Mo wá jókòó lọ́sàn yẹn mo wá rò pé ókè àbí ohun tí Ọ̀jájá ṣe ó fẹ́ fi tákù bàbá Akíntóyè ni bí mi ṣe rò ní o ó dẹ̀ lè má rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n bí mo ṣe rò ní pé Ọ̀jájá tó ń lọ sí ọ̀dọ̀ Buhari tí ò rí ọ̀wọ́n ọba mú ní Ọ̀ṣun state tó lè tẹ̀lé lẹ́yìn kò rí ọba kankan mú ní Ọ̀yọ́ state kò rí mú ní Ògùn kò rí mú ní Èkó kò rí mú ní Oǹdó wájẹ́ Èkìtì tó jẹ́ state bàbá Akíntóyè ló ti wá kó ọba mẹ́ta dání ọwọ́ ajérò òré tọ̀tún àti ẹlẹ́pẹ̀ Èkìtì. Èmi ni máa rẹ́yìn yín Yorùbá ló máa rẹ́yìn gbogbo ẹ̀yin aṣebi tẹ́ ní ìran Yorùbá ò ní òmìnira. Kí lẹ̀ ń ṣe yìí sí? Kí ló dé tẹ́ dúró gẹ́gẹ́ bí ọ̀tá òmìnira Yorùbá? Kí ló dé ṣé torí ìjẹkújẹ àtowó owó tó máa tán? Ẹ gbóhùn bàbá mi kan lálẹ́ yìí alẹ́ làwa wà lọ́dọ̀ wa mí báyìí bàbá yẹn ti lé ní 80 bí 87 or something like that. Ẹ gbóhùn bàbá yẹn ẹ gbọ́rọ̀ tí bàbá yẹn sọ pé gẹ́gẹ́ bí bóun ṣe dàgbà ohun tó ń rí àwọn onílẹ̀ tí Ọlọ́run kọ́kọ́ tẹ̀dó sórí ilẹ̀ Yorùbá
inú wọn ò dùn sí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Àwọn ọba tó ti jẹ tá a fi ní ọba lénìí pé inú wọn ò dùn, pé most especially àwọn ọba tó jẹ kọjá nílé Ifẹ̀. Kí ló dé tẹ̀ ń tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀? Kí ló dé Ọ̀jájá tó ti rí ojú tó ń wá ìrojú kiri? Kí ló dé tó fi tẹ́ pé lóòótọ́ lódodo ẹ̀yin náà fẹ́ lò láti ba ilẹ̀ Yorùbá jẹ́, láti kó ìran Yorùbá sínú ìgbèkùn? Kí ló dé tínú yín ò dùn sí ìgbédìde Yorùbá? Kí ló dé Ọ̀jájá Ògúnlùsì tí àlàáfíà Yorùbá ò jẹ́ yín lógún? Tí n bá ti ń lo ẹ̀yin not you, gbogbo ẹ̀yin ọba mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ lọ ni mò ń kó papọ̀, ẹ̀yin ni mò ń lo ẹ̀yin fún. Kí ló dé tó fi jẹ́ pé aṣọ iyì Yorùbá lẹ lọ fi ń wọlé ní Daura? Kí ló dé tó fi jẹ́ pé aṣọ iyì Yorùbá lẹ́yìn lọ fi ń wọlé ní Daura? Kí ló dé tẹ́ fi ń ya ìkà? Kí ló dé tẹ́ fi ń ya akúmọ̀mọ́jú dídì ẹja ṣáwá? Kí lẹ̀ ń wá kiri náà? Ọ̀ní of Ifẹ̀, kí lẹ̀ ń wá kiri? ẹ̀yin ọmọ Èkìtì, ẹ jẹ́ á fà àwọn ọba wa létí sẹ́yìn. Àwọn ọba wa ìrìnrìn ìdọ̀tí. Àwọn ọba wa ìrìnrìn ìdọ̀tí. Kí lẹ̀ ń wá kiri? Níjọ́ wo ládàdàkúdà báyìí? Mo sọ̀rọ̀ kan ṣé àná ni mo sọ àbẹ́ ní ìkànnì don't compare the Ọọ̀ni of Ifẹ̀ and Ọba Benin together. Mo ní shut up your mouth. Shut up your mouth. Ipò ọba ni to protect your culture. Ipò ọba ni to protect your culture. To defend your people. To guide your people. To serve your people. And everything mẹ́rẹ̀ẹ̀rin tí mo dárúkọ yẹ ní ọba Benin ṣe. Ọba Benin tó kúrò ń bẹ, ọmọ ọba Ìrèdùà, ẹ lè kàn déédéé rí lóde kó máa fẹsẹ̀ gbálẹ̀ káàkiri pátí. Ẹ lè déédéé rí lóde kí ọba Benin kó di kọ̀mẹ́ndíà ọ̀sán gangan. Ẹ lè dédé rí lóde kí ọba Benin kó wọn àti kọ̀mẹ́dì àjọ máa ṣe kọ́mẹ́dì nínú palace. It will never happen. Ẹ lè rí ọba Benin kó di MC ní occasion. You will never see him. You will never see him. Ọ̀jájá lẹ máa rí tó di kọ̀mẹ́dì láàfin. Ọ̀jájá lẹ máa di tí irú àtògìrì á máa wọlé wá bá láàfin. Bàbá yẹn sọ̀rọ̀ lálẹ́, ó ní gbogbo àwọn tí mo wò yẹ, ó ní kì í ṣadé ló wà lórí wọn. Wọ́n ló ní torí pé kò sí adé ìṣẹ̀ǹbáyé lórí wọn náà fi ń jayé káyé kiri, náà fi tẹ ojú Yorùbá mọ́lẹ̀. Ó ní ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa mú gbogbo wọn. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá, ó ní inú wọn ò dùn. Ọ̀jájá, wọ́n ní àwọn ìṣẹ̀dálẹ̀ Yorùbá inú wọn ò dùn sí ẹ torí pé òun bá ọ̀tá Yorùbá, òun bá jẹun papọ̀. Ó lọ dúpẹ́ lọ́wọ́ ọ̀tá Yorùbá tó pa almost 29,000 Yorùbá pé well done sir. Ó tún débẹ̀ tán ó ní ó dàbí ọmọ 30 years. Oríwo ní Buhari ṣe fún ìran Yorùbá o. Ká má sọ̀rọ̀ nípa gbogbo ilẹ̀ Yorùbá. Gbogbo àwọn Ìbàràpá méjèèjì ò lè gbàgbé ìjọba Buhari láyé. Ká tó wá kó wá sí ilẹ̀ Yorùbá. This present governor tó wà ní Ogun State, Dàpọ̀ Abíọ́dún, nígbà tí ọwọ́ àwọn Fúlàní bá wọn lógun State, òun fúnra ẹ̀ ló ránṣẹ́ pé Sunday Igboho. Ṣé Buhari òkú èrè ẹ̀?
Buhari ò query ẹ̀ pé wá ẹ̀ tó fi lọ pé Sunday Igboho tani Dàpọ̀ Abíọ́dún sọ pé àwọn aráàlú ló pè é wọn àdẹ lè pé nígbà tó wọn lè pé kóun ní kán má pé nígbà tí àwọn ará bíbá yìí tí Boko Haram ti fẹ́ bò wọ́n mọ́lẹ̀ tó ti fẹ́ bayé wọn jẹ́ Buhari ní Ọ̀jájá ló ń kí sílé o ló lọ ń ṣe wẹ́ kẹ́ẹ̀pẹ́ bàbá kẹ́ẹ̀pẹ́ Kẹ́mi Ọláògùn àríṣẹ́ yín tẹ̀ ṣe nílẹ̀ Yorùbá àríṣẹ́ yín àwọn ọmọ wa tó wálé láti Amẹ́ríkà ẹsẹ̀ ara ẹ̀ lóbìnrin wálé tó bọ́lẹ̀ nù plane tó bọ́lẹ̀ lẹ́kọ̀ọ́ tó ní yes this is my father's land this is my mother's land àbí bó lẹ́yìn olóyìnbó ṣe ń sọ tó gbéra tó wọ mọ́tò tó di Ògbómọ̀ṣọ́ òkú ẹ̀ náà gbé láti Ògbómọ̀ṣọ́ padà sínú plane ní Amẹ́ríkà during the Buhari regime ní Ọ̀jájá lọ sí thank you ẹ ṣe tẹ́ pa ọmọ wa sà ẹ ṣe tẹ́ ti sọ gbogbo ilẹ̀ Yorùbá di ìkòtò àwọn tó bá kọ́ mọ̀ alọ́ Ọ̀jájá yẹ ìṣe wicked man wicked àwọn tó bá kọ́ mọ̀ sí ọ̀nà Ilé Ifẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí sí àwọn mọ́tò tó máa wà ní iwájú Oòduà yunifásitì yẹ tó jẹ́ pé ibẹ̀ náà máa sùn mọ́jú àárọ̀ ọ̀la ní nǹkan bíi 6:30 náṣẹ̀ máa gbéra torí pé àwọn ọmọ Fúlàní tó wà ní igbó méjèèjì láti Ilé Ifẹ̀ dé Iléṣà bó ṣe ń wa góòdù lọ́sàn-án tó bá dọ̀gànjọ́ òru they turn to armed robbers ṣáwọn security ò mọ̀ ni àwọn security gan rìn lóru tó bá ti débẹ̀ lóru àjọ máa ń dúró ní junction yẹn ni kó tó díjọ́ kan náà àwọn bọ́ọ̀sì wá pé àkílà wá ń dúró fún bíbá ẹ̀ fún ohun tó bá tẹ̀ máa ṣẹlẹ̀ lẹ́nu ẹja ṣẹlẹ̀ àwọn ọmọ 18 years 19 years èyí tó dàgbà nínú wọn ní 22 years wọ́n ṣẹ̀rù bà wá lórí ilẹ̀ wa Ọ̀jájá ò lè sọ pé òun ò mọ̀ ṣùgbọ́n bàbá wọn ló lọ sọ pé kẹ́ẹ̀pẹ́ bàbá fún àwọn ọmọ tẹ́ ẹ dà sọ́dọ̀ wa àbí góòlù tán wà ń bẹ àbí Ọ̀jájá náà bá wà ní ṣé ọ̀rọ̀ tí àwọn Fúlàní yẹn sọ ṣé kò wá ń ṣe abẹ́ ti gbàgbé ní ẹ̀yàn ọmọ Yorùbá Fúlàní kan jáde ó ní kò sí ìlú tán tẹ̀dó sí tí ọba abẹ ò mọ̀ tí ọba ìlú yẹn ò mọ̀ sí àbí mo ṣé ọdún yìí ni àbí last year ó dàbí pé ọdún yìí ni pé kò sí ìlú tí àwọn tẹ̀dó sí tí ọba ìlú yẹn ò mọ̀ sí Ọ̀jájá you are wicked. You are wicked. Ó ń bá ọ̀tá Yorùbá ṣe ọ̀rẹ́. Definitely you are one of the enemy of Yoruba land. Àdẹ̀mọ́ tó ń ṣe yín. Torí mi mọ nǹkan tí Ọ̀jájá tó ń wá kiri at that age. Pẹ̀lú gbogbo tọ́lọ́run ti ṣe fún ẹ. Ṣé mọ́tò ló fẹ́ gùn ní tó rí gùn? Ṣé ilé ló fẹ́ kọ́ ní tó rí kọ́? Ibo ló fẹ́ travel lọ tó rí travel lọ? Bí ò bá jẹ́ àìnítẹ́lọ́rùn ó lè tó tún mú yín lọ ń forí adé dọ̀bálẹ̀ lọ́dọ̀ Fúlàní. Adẹ́mọ́ tó ń ṣe yí ìjẹkújẹ tẹ́ ń jẹnu Nàìjíríà ni ló lẹ́fi ní dandan ìran Yorùbá ò ní lọ. Oh my God, one with God is majority. Ọlọ́run ọba mi ń ṣọba ìkà adániwáyé dẹ̀rẹ́ kì í gbébi fálárẹ̀. Ọlọ́run ò dẹ̀ dá ìran Yorùbá láti máa jìyà. Yorùbá máa lọ. Ìmọ̀ràn tèmi kan máa gba àwa ọmọ Yorùbá ni pé ká mọ̀ àti mọ̀rú ẹni tó jẹ́ insecurity summit Sunday Igboho ọmọ wa ní lórí ahọ́n ni na fake kò fẹ́ Sunday Igboho dénú. Ẹ má jẹ́ àparọ́ tanra wa o, ẹ má jẹ́ àparọ́ tanra wa. Lóòótọ́ kò fẹ́ ṣe ìyẹn Gani Adams but inú ọ̀rọ̀ tó ń sọ orí sọ pé àwọn kan wà nínú ilẹ̀ Yorùbá tí wọn ò ṣe ń nu ẹnu fún
mistake tó nǹkan ṣe ni tó pé kó gbogbo Yorùbá papọ̀ pé Yorùbá ò ṣe ń ẹni fún ìbá sọ wípé àwọn ọba kan wà ní ilẹ̀ Yorùbá tí wọn ò gbẹdọ̀ máa ṣeré ènìyàn àwọn ló máa lọ tò fún àwọn Fúlàní. Somebody like us lára àwọn ọba yẹn pè wá pé ká ṣọ́ra fún Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀ tí ẹ̀yin ọmọ yìí ń tẹ́ gbé dání ń tó dára ní ń tó máa ṣe wá láǹfààní ni tó máa mú ìran Yorùbá bọ́ kò nínú ìgbèkùn tí agbára gan àṣẹ àwọn bàbá wa máa padà sí wọn lẹ́nu pé ṣùgbọ́n ẹ má fi inú wọn Ọ̀jájá pé ẹ má fi inú wọn Ọ̀jájá pé Ọ̀jájá ọ̀tá information yín o yóò ta information yín fáwọn ọ̀tá o yóò ta information yín fáwọn ọ̀tá o. Ogunwusi suddenly he became the enemy of the Yoruba race and he ẹ máa bá mi lọ́fẹ̀ẹ́ ẹ máa bá mi láìkẹ́ suddenly he turned himself to enemy ó dẹ̀ ń pera ẹ̀ ní number 1 olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá tẹ bá já mú tọ̀balẹ̀ tó ní ẹ̀rí inú ọmọ Èkìtì ìtàn ń bẹ tó mú ẹ̀rí dání ìtàn ń bẹ tó mú ẹ̀rí dání pé Yorùbá ti ń exist before Odùduwà tó bá kan àwa kan ní egbò àátú ìtukùtù lára ẹ̀ Ọ̀jájá ọmọ onílé àtẹ̀jẹ́jẹ́ ìran àjòjì àtẹ̀ gírígírí ìran àjòjì àtẹ̀ gírígírí you hear me bí ẹ fẹ́ bí ẹ kọ orílẹ̀-èdè wa máa dúró ìmọ̀ràn mi rè fẹ́yìn ọmọ Ilé Ifẹ̀ ìmọ̀ràn mi rè fẹ́yìn àgbààgbà Ilé Ifẹ̀ ìmọ̀ràn mi rè fẹ́yìn ọ̀dọ́ Ilé Ifẹ̀ ohun tí àwa gbọ́njú bá lẹ́nu àwọn bàbá wa ni pé Ilé Ifẹ̀ ní orísun wa náà fi máa sọ pé Ifẹ̀ òòyè níbi ojú rẹ̀ tí máa ń wà ojú rẹ̀ yẹn ni ká jẹ́ kó mọ́ wá láti Ilé Ifẹ̀ kó ran gbogbo ilẹ̀ Yorùbá o ẹ tètè kẹsìn ọba yín nígbẹ́rẹ́ ìpàkọ́ kẹsìn ọba yín nígbẹ́rẹ́ ìpàkọ́ pé enough is enough ẹ̀yẹ bá wà lójú jẹ́ mọ́ ẹ̀sìn nígbà ìsùn rẹ̀ òye ṣìkàṣìkà rántí ọjọ́ àti ìsùn rẹ̀ òye ẹni bá ṣe rere rere lómi àkẹ́yìn rẹ̀ ẹni bá hùwà ìkà ìwà lómi àkẹ́yìn rẹ̀ bó o fẹ́ bó o kọ̀ ẹ̀san àké lórí rẹ̀ Sànní ló kọ lórin ẹ gbọ́ ọ̀rọ̀ tí bàbá àgbàlagbà kan sọ lálẹ́ yìí ọ̀rọ̀ yẹn gan ló jíjà mi tó jẹ́ kí n padà wá sórí ètò pé ìgbẹ̀yìn lójú ẹ̀san máa ké. Ó ṣe mí lé kàyéfì. Àgbà ọmọ bá ti jẹ ẹyọ. Ẹ ṣàjẹgbé ni o. Ọ̀tán. Gbogbo èèyàn dà pé èèyàn kan ń bú mi bí báyìí ṣé Kọ́lá ni ó ló ń bú mi. Ẹ jẹ́ ká máa bú mi jàre bó bá tún wọn kan tún pè mí I receive lot of threatening ara àwọn tó ń jẹ́ kí ọ̀rọ̀ bò kọ́. Bẹ́ẹ̀ ṣàjẹgbẹ́ olóṣèlú kò mọ̀ síbẹ̀ ọ̀nà ìgboro kan gbàdé bẹ́ẹ̀ lágbára ìlẹ́dùn ọ̀rẹ́ ìráyà kò tí lórí àpèrè ní ṣàdájú kan ti jẹ́ pé ibi kan sùn sí. Ẹsẹ̀ kọ̀ọ̀kan rán balẹ̀ ní kọ̀ọ̀kan rán balẹ̀ pẹ̀lú bọ́ ilé ilẹ̀ Yorùbá ṣe lọ bẹ́ẹ̀ lọ́kàn ẹ̀ ra ẹ̀ràn mẹ́ta ọkàn rán ẹ̀ balẹ̀. Lágbára ìlẹ́dùn lágbára alálẹ̀ Yorùbá. Àṣẹ Èdùmàrè. Gbogbo ayé wa báyìí wọ́n máa ṣẹ̀sìn bẹ́ẹ̀. Àmín bàbá mi. Àṣẹ Lágbára Ọlọ́run. ohun àgbà nìyẹn o. Ajẹ́ ohun àgbà ọmọ ọkọ àgbà bá ti gbé ọmọ ti ṣírò ta. Kéèrà wúlé àgbà kan
bá ìlú lè rọ̀kàn bá wí pé kápálágbá bá ọmọ wà ọmọ òṣìṣẹ́ ta. Àgbàbá ìlú ẹ̀kọ́ bá ti gbọ́ ẹ wálé ibì kọ́ ọmọ ní tí ẹ wá lọ. Ẹ̀yà bá àgbàlagbà lè bẹ́ẹ̀ ẹ ké sọ́mọ ní ìkẹ́jẹ́ ohun kò ṣe ké bàbá ní kí sí ìlú òṣìṣẹ́ ta. Wọ́n wá bá ìráyàn àti ṣíṣẹ́ ta o. Kábíyèsí ohun àgbà ẹ pẹ́ fún wa bàbá. Torí nínú yẹyẹ kí mo kàn fẹ́ pọ̀ mọ́ pé títí wo ìṣe láìrí. Ẹ̀yà kan ayọ̀ sọ̀rọ̀ ajẹ́ ìgbéjà ọmọ rẹ̀ ló ti kéde lé. Kọ́ bá ṣe bá àna ṣiṣẹ́ ló gbìyàn gan-an ìrí kékeré. Kọ́ bá ṣe bọ́ ṣe bá ilẹ̀ Yorùbá lè yí. Ẹ̀ṣẹ̀ ẹ̀ mú jẹ. Kọ́ bá ṣe mẹ́rin ṣe bá ní. Ó mọ̀ ṣe o. Ọjọ́ ẹ̀yọ̀. Ọ̀jájá fẹ́ Ọ̀jájá ń tẹ ojú ilẹ̀ Yorùbá mọ́lẹ̀ ni. Ó ti jẹ ẹ̀yọ̀. Ṣẹlẹ̀ ní ìṣíkúri kò sí omi. Káàdì ẹ̀ bá tẹ balẹ̀ ará ìrọ̀pọ̀ ará ìrọ̀dùn yẹn. Kábíyèsí. Adìyẹ gbẹ̀yìn sọ́nà kan ìṣá o. Ojúde ìmọ̀ká ẹlẹ́dẹ̀mọ̀ sọ̀rọ̀ ìbàjẹ́. Ìdèrè gbé dàgbà kan olígi o. Iṣẹ́ pípẹ́ ọ̀bọ̀ òkọ kò mú béjì rẹ̀ sùn. Ṣiṣẹ́ ọ̀tẹ̀ báwọn. Àmì àṣẹ Èdùmàrè. Ojú Yorùbá tó náà ń fi gbólẹ̀. Lójú ayé ra bá ṣẹ̀sìn. Àṣẹ. Àkábàámọ̀ gbogbo rẹ̀ ní. Àṣẹ. Ìṣojú Yorùbá wọn ti ṣe sóhun. Ẹ máa tó àṣírí wọn bẹ́ẹ̀. Òun mọ̀ ṣubú iṣẹ́ èèyàn ló pẹ́ ní kí ìjà ẹ̀ dà. Tọ́lọ́run ti gbé ọmọ àtọmọ ọmọ dìde kan ìgbà lóko ẹrú. Tọ́lọ́run dẹ̀ ṣe tó dá mídíà ní ẹgbẹ́ ìdílé tó dálẹ̀ tó ń tú àṣírí wọn. Ọpẹ́ ní kí ìjà ẹ̀ dà. Irú àwọn wọ̀nyí káàtì ìgbàjọ Yorùbá nation. Òun mo máa ń sọ fáwọn ọmọ tó ní mo ní ẹ má kánjú o. Torí tá a bá ti gba Yorùbá nation kọ́ọ̀yàn bá ti gbàparò fàbẹ́kọ̀ ìgbéka. Àṣìdànù ní. Ọjọ́ rẹ̀ á dalẹ̀ tó bí ilé ìdùnmọ́ rẹ̀ bó ṣe báyìí yíyọjú bó ṣe báyìí túṣìírí lọ́nà kan lọ́kọ̀ọ̀kan. Bọ́lá ṣe máa túṣe bó ṣe máa ṣẹ̀sìn nìyẹn. Agbára Ọlọ́run. Àmì àṣẹ rọ. Kọ́ bá ti bọ́ sọ lára àgbàdo. Ẹ̀kọ́ ní aṣọ ni ọ̀tún yóò mú kó padà kẹ́jọ́. Bẹ́ẹ̀ni. Àwọn kan ti ẹ̀ ń sọ fún àṣà pé àwọn ọba nìpín wọn ní mọ́dárí kan. Kí ìpele mọ́dárí kan. Láì ṣòtítọ́ pẹ̀lú ìlú. Kọ́nìyàn bá lóògùn. Kó bá lò lọ́nà òtítọ́ lọ́nà ẹ̀rọ. Òun ni yóò jẹ́ o. Yóò yẹ o. Kéjì kan ìpele mọ́dárí kan. Ọmọ wí sí àkàjọ yìí kìíní. Àìpá Jísọ́sì ní kìtìrẹ́là ẹ̀bọ́ọ̀lù. Lọ́nà Òkúròdú ròdù. Kọ̀bẹ́sọ̀nà oníjísọ́sì lè tẹ́ kọ̀ntúrò. Jísọ́sì lè tẹ́ kọ̀ntúrò. Ọ̀run làlá ní. Mọ́dárí kan. Ẹ̀sọ̀ ní ìlú mọ́dárí kan. Lọ́nà àìtọ́. Kí mọ́dárí kan ní kọ́ bá ìṣojú ẹ̀ṣù pé ewé afúnkó. Kábíyèsí. Ẹ gbàgbé gbogbo kan ní mọ́dárí kan. Ṣé ọ̀nà ìtọ̀ náà lò mọ́dárí kan sí yankan ọ̀ṣájúra ṣé bọ́ọ̀ ṣe lò léyìí? Mo mọ̀ pé Ọ̀jájá fẹ́ fi màmá tẹ ojú bàbá Akíntóyè mọ́lẹ̀ ni ló fi lọ kó gbogbo àwọn ọba Èkìtì ló fi kó mẹ́ta nù wọn. Èrè ọba kọ̀ọ̀kan mú ní Ọ̀ṣun state. Gbogbo àwọn ọba tó wà lábẹ́ nílé Ifẹ̀ kò rí kankan mú bẹ́ẹ̀. Ó wá jẹ́ ajérò ló ń sátẹ̀lé lẹ́yìn jẹ́lẹ́jẹ́lẹ́ kiri àti ọba Ọ̀tún àti ọba Ẹ̀pẹ́ Ìjẹ̀rò lẹ́bàá Ìjẹ̀rò. Ẹlẹ́pẹ̀ ẹ̀yìn ẹ̀sùn mọ̀ pé sí ìhun náà wá ẹ fi wọ́n lẹ̀ kékeré àyàn kan ṣẹlẹ̀ ni. Kíkì ara bàbá ti fẹ́ wó. Àìmọ̀wá ẹ̀mẹ̀fẹ̀rẹ̀ òun lọ rẹ̀ òun kọ ṣáájú ran kòkó ká ìpele mọ́dárí kan. Kéèyàn lóògùn lè rí ọ̀tẹ̀ tọ́ ni o. Ilẹ̀ Yorùbá tẹ̀ máa bí wọ́n. Tètè ìjà lójú adé ẹni pé kí n ṣe gbùrùgbùrù. Bẹ́ẹ̀ni mo ní bóyá ojú àwa ọmọ kékeré ò rí ni
bóyá oore kan dẹ̀ wà tí Buhari ṣe ilẹ̀ Yorùbá tó fi lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ fún wọn lẹ àwọn tó sọ pé ọba kan ló mọ̀dárí kan ó jì ẹ fi yẹn lẹ ẹ ṣe ìṣẹ̀lẹ̀dùmọ̀rẹ́ ní dá ewé àtẹ̀kù. onídà. àwọn àlè kékeré àtọ́lélẹ̀ Yorùbá. ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá yìí bàbá àgbàlagbà nìyẹn o ẹ̀yin tẹ́ ẹ sọ wípé bàbá Èkìtì you talk rubbish you say something that is not supposed to say bàbá àgbàlagbà nìyẹn o ló ń sọ bàbá yìí bá Adésọjí Adérẹ̀mí ló gbà ní ó bá Síjú Adé ló gbà ní kí lójú àwọn bàbá yìí ò tí ì rírí ní ilẹ̀ Yorùbá ẹjá sọ òtítọ́ ọ̀rẹ́ ṣòtítọ́ ká lè rí jàrẹ́ gbé o ọ̀rẹ́ ṣòtítọ́ ká lè rí jàrẹ́ gbé Olúwa ń bẹ lẹ́yìn aṣòdodo òtítọ́ tí ìran Yorùbá kọ̀ tá a sọ ló mú kí àwọn ọba wa yapò kí mọ́ wa lọ́wọ́ mo ṣe prógámù kan ní ìgbà kan mo láwọn ọba ilẹ̀ Yorùbá fẹ́ gbà bọ̀dẹ̀ fún ìran Yorùbá ẹ ti gbàgbé nígbà tán múra tọ́nà fẹ́ lọ ṣe sọ́yẹn tọ́nà fẹ́ lọ ṣe mítìn ní Èkó tẹ́ mọ̀ pé ariwo ìlàpá lápá ńgbà yẹn lọ́hùn tí Ọ̀jájá ò lè lọ eléyìí tó wá lọ sí tó ti dọ̀hún ó ti dọ̀hún pé mo ti lọ ẹ jábí léèrè èmi yẹn expect àwọn ọmọ Ilé Ifẹ̀ kan bí léèrè pé kábíyèsí we want to know the reason tó fi lọ bá Buhari ní Daura ààrí Sultan Sokoto màmá tẹnumọ́ ọ̀rọ̀ yẹn kó gbéra kó ló ń wá kí Ọbásanjọ́ bàbá mi Sakiru Azeez you are welcome kó ló ń wá kí Ọbásanjọ́ ní Ọ̀tà àfi tó Ọbásanjọ́ wa máa lọ sọ́hún so Buhari ti wá tóbi jù láti gbéra wá láti Daura wá sọ́dọ̀ ẹ̀ ní pálásì ní Ilé Ifẹ̀ ẹ̀yin ọmọ Ilé Ifẹ̀ ẹ sọ fún Ọ̀jájá kó jẹ́ kí kankan ní àwọn Èkìtì máa ń pè kankan ààfin yẹ kó tàǹdì kó gbé inú ààfin lọ́ba ń gbé àwọn ọba gidi ọba gbòógì ọba àyìyẹ ọba àtàtà ọba pàtàkì ní ilẹ̀ Yorùbá kì í lọ pátì wọ́n yìí lọ pátì o that culture tí àwọn Benin tán jogún ẹ̀ lára Yorùbá dey maintain it to today ó lè rí ọba wọn níbi wọ́rọ̀wọ́rọ̀ tó bá ti gbọ́ ọba ìtọ́pẹ́ ìlú kẹrẹ tó wà ní ilẹ̀ Yorùbá náà kò sí bí ọba wọn ṣe jẹ́ olóṣèlú tó ìjọ tó bá ti di kó jẹ́ olóṣèlú jù bẹ́ẹ̀ lọ́jọ́ tó bá ti jẹ́ oyè lọ́dọ̀ wọn tó jẹ́ ọba lọ́dọ̀ wọn you must respect their culture Ọ̀wọ̀ Èkìtì àmọ́ nígbà pé lọ́wọ́ Èkìtì náà Ọ̀wọ̀ mọ́dẹ̀ wọ́n dẹ̀ jẹran ẹdún tẹ́ bá wo culture wọn inú ẹ máa dùn Ọọ̀ni of Ifẹ̀ tó yẹ kó gbé umbrella Yorùbá dání kì í ṣe pé kí ọba kó pa kàjà báyìí kó wáṣọ funfun ẹ̀yin tẹ́ ń wọṣọ funfun tínú yín dúdú ẹ̀yin tẹ́ ń wọṣọ funfun tọ́wọ́ yín kún fún ẹ̀jẹ̀ ẹ̀yin tẹ́ ń wọṣọ funfun tí ọwọ́ yín ò mọ́ ẹ̀yin tẹ́ ń wọṣọ funfun tó jẹ́ pé ìkà nìyí ẹ̀yin tẹ́ ń wọṣọ funfun tó jẹ́ pé ọ̀tá Ọlọ́run nìyí tó jẹ́ pé ipò tọ́lọ́run fi yín sí dúró ń bẹ̀ ìlú tá a gbélé yín lọ́wọ́ pé you this boy you will be capable to control this bit tó jẹ́ pé ikú ń pa wọ́n ẹ̀ fi ń ṣayọ̀yọ̀ ni ẹ̀ tún gbowó orí wọn ìbínú Ọlọ́run ń bọ̀ lórí yín ìgbẹ̀yìn bọ̀ mo dá ọ̀rọ̀ bàbá yẹn kù ní àwọn bàbá yẹn dá orúkọ àwọn kan bẹ̀ tó jẹ́ pé èmi ní gan wò pé pé ọmọ mi mo ní sà oníṣẹ́ òtúgbórúkọ ẹni yẹn mọ́ pé tẹ́bàtẹ̀ máa dárúkọ ẹ̀ ní ilẹ̀ Yorùbá ibi wo náà dárúkọ ẹ̀ sí ibi aburú ó ló bímọ sáyé o ó ní ọmọ ẹ̀ mélòó ni mo gbórúkọ ẹ̀ rí kí n dárúkọ ọmọ ẹ̀ kan mo ní mi ò mọ̀ sà ìgbẹ̀yìn lójú gbogbo tẹ́ ẹ bá fè ní ṣe
bóòlù ẹ̀yìn yìí ṣe máa rí Ọ̀jájá ohun tó bá fè ní ṣe bọ́tà wa ò ní jẹ́ kó di ọ̀la kẹ́ má bàa fi ní bà ọ̀la wa jẹ́. We will not allow you to spoil today for us. Orílẹ̀-èdè Yorùbá máa dúró. Mo wá fi àkókò èrò àwa ọmọ Yorùbá ṣe rí pé iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa láti ṣe. Àwọn Fúlàní yẹn ti gẹ́ẹ̀tì wa. They have know that we do not have a leader. They have know that we do not have a king. Ẹ jẹ́ n tún bi ẹ̀yin ọmọ Yorùbá léèrè. Bóyá èmi ni mo tún rò bẹ́ẹ̀. Bóyá bẹ́ẹ̀ ló ṣe rí. Gbogbo bí Fúlàní ṣe ń pa ilẹ̀ tó ṣe ń pààyàn ní ilẹ̀ Yorùbá. Ẹ̀mí àmélòó ló jáde síta tó condemn ẹ̀. Assignment ni ẹ ti jẹ́ ká máa ṣe. Bí Fúlàní ṣe ń pa èèyàn ní ilẹ̀ Yorùbá gbogbo Ìbàràpá méjèèjì yẹn wọ́n ṣe másákà àwọn èèyàn ní Ọ̀wọ̀ àwọn ọba méjì tán pa ní Èkìtì níbà yìí a sì ń ṣèyẹ lọ́wọ́ ní ọ̀sẹ̀ tó tútọ̀ lé gé wọ́n tún fi ọba míì balẹ̀ ní Kwara Èkìtì. Ẹ̀míà mélòó ló jáde síta tó condemn ẹ̀ pé this is barbaric. Torí wọn à ní condemn ẹ̀ iṣẹ́ tí wọ́n rán àwọn ọmọ wọn làwọn ọmọ wọn ń jẹ́ sí ilẹ̀ Yorùbá. Ìbéèrè ni kẹ́ bá wa béèrè lọ́wọ́ Ọ̀jájá under the umbrella of Buhari ni o bí owó balance ló lọ gbà lọ́wọ́ Buhari ni we want to know. Àwọn ọmọ ilé Ifẹ̀ gbẹ́dọ̀ kan béèrè question yìí lọ́wọ́ Ọ̀jájá. Now say that we are òun ló disgrace wa Ọ̀jájá ló disgrace gbogbo ilẹ̀ Yorùbá torí ọ̀tá wa ní Buhari ọ̀tá ayé àtọ̀run ní Buhari. Name it. Kí ni Buhari ṣe fún ilẹ̀ Yorùbá jù pé ó ń pa wá lọ́mọ wọ́n ń kó ọrọ̀ ajé wa during the Buhari ni pé tí wọ́n bá rí góòdù ní Sàfàrà ní Adamawa it belong to them but tó bá jẹ́ ilẹ̀ Yorùbá ni it belong to federal government. Ẹ̀yin tèmi àkókò ọ̀rọ̀ rèé bí ẹ̀yin ọmọ ọ̀dọ́ òní ṣe máa ń sọ pé this is generation of sọ̀rọ̀ sókè tá a bá dákẹ́ tara wa á bá wa dákẹ́ o. Àwọn tẹ́ ẹ̀ ń wò gẹ́gẹ́ bí olórí gẹ́gẹ́ bí ọba yìí not all the ọba sí o àwọn ọba kan wà tó jẹ́ pé tí a náà ń ṣe àwọn ọba yẹn ló ń sin wa nígbẹ́rẹ́ pàkọ́ pé ẹ má sọ̀rọ̀ lójú Ọ̀jájá snake under the ground chameleon ní gbọ́tẹ kúrò fẹ́ yẹ ni ó dẹ̀ ti ń fìwà ẹ̀wọ̀n báyìí. We must fight for our freedom. Ẹ̀yin ọ̀dọ́ ṣé ti rí pé àwọn eléyìí wọn àfẹ́kẹ́ rí ayé gbé. That is why you must fight for the freedom. Gbogbo ẹ̀yin abiyamọ ẹ̀yin màámi ṣé rí pé àwọn eléyìí ò fẹ́kẹ́ jèrè àwọn ọmọ yín. That is why you must fight for the freedom of your children. God bless you. Orun ayọ̀ lẹ́sùn o. A ti jọ jí ní ìṣẹ́gun lájọ́ ọ̀la kíní kan ò ní ṣẹlẹ̀ torí pé mo gbẹ́kẹ̀lé Ọlọ́run. Olúwa ni agbára ẹ̀mí mi ẹ̀rù ta ni yóò bá mi o láyé. Olúwa ni agbára ẹ̀mí mi àyà ta ni yóò fò mí o. Olódodo a máa láyà bí kìnìún. This is time for the Yoruba race to stand up and say no to bad leader and say no to Nigeria. We must have our nation. God bless you. Don't forget my YouTube channel, Baba Ekiti TV. You are blessed.